Ẹ bá mi ké sí àwọn bàbá mi tí wọ́n jẹ́ babaláwo tí wọn ò fi bẹ́ẹ̀ ní àǹfààní sí ẹ̀rọ ayélujára. Ẹ bá mi wí fún àwọn ọ̀gá mi, àwọn bàbá wa tí wọ́n kọ́ wa nífá. Ẹ bá mi ké sí ọmọdé ilé, ẹ bá mi ké sí àgbà ilé. Ẹ bá mi ké sí ọkùnrin, ẹ bá mi ké sí obìnrin. Ẹ bá mi share fídíò yìí kó kanlé kó kanko. Nítorí pé ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí, ohun tó lágbára díẹ̀ ni. Mo tún ti balẹ̀ bàgẹ́ lónìí sórí ìkànnì Ifá Episteme Academy on air, níbi tí a ti ń jíròrò lórí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe, àṣà àti ìṣe Yorùbá. Ìbáṣepọ̀ tó wà láàárín Òtúá méjì àti Mùsùlùmí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo sì tún fẹ́ sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ọmọ ìṣẹ̀ṣe, kí ló ń ṣẹlẹ̀ sí wọn nílé ẹ̀kọ́? Ẹ̀yin bàbá, ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ súnmọ́ mi níbí, ẹ bá mi share program yìí. Ẹ̀yin bàbá mi tẹ́ ẹ kọ́ wa lódù tẹ́ wá nífá tẹ́ pa wá lẹ́yìn Ifá kékèké. A bẹ̀ yín, a rọ̀ yín, tí ẹ bá dá Òtúá méjì, ẹ má ṣe láìla ìlàlà ò mọ́. Tẹ́ ẹ bá fi Òtúá méjì bí ọmọ nígbó Ifá, ẹ má fún lágé, ẹ má fún ní láwàní, ẹ má fún ní tẹ̀síbíù. Kò sóhun tó jọ bẹ́ẹ̀ nínú Ifá o, ìkónilẹ́rú lásán ni. Àwọn Mùsùlùmí gbìyànjú púpọ̀ láti bà àṣà àti ìṣe Yorùbá jẹ́. Wọ́n gbìyànjú púpọ̀ láti kó ìṣẹ̀ṣe kúrò ńlẹ̀. Wọ́n gbìyànjú púpọ̀ láti da àìrójú àìráyè sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Àwọn Mùsùlùmí wọlé sínú ìṣẹ̀ṣe. Olódùmarè tó fẹ́ràn ìṣẹ̀ṣe ló jẹ́ kẹ́yẹ lè máa gbọ́ nípa ìṣẹ̀ṣe títí di àsìkò tí a wà yìí. Àwọn mìíràn wà tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ké tí wọ́n padà sídìí iṣẹ́ awo. Púpọ̀ nú àwọn tí mò ń sọ yìí ni wọ́n rọ Ifá oríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú Mùsùlùmí nínú Ifá. Èyí ni láti yí ọkàn àwọn bàbá wa padà, láti jẹ́ kó mọ̀ pé ẹ̀sìn Mùsùlùmí wà nínú Ifá. Ifá náà sì bu ọwọ́ lu ẹ̀sìn Mùsùlùmí. Kò sóhun tó jọ o. Kò sí ohun tó pa Ifá papọ̀ pẹ̀lú ẹ̀sìn Mùsùlùmí àti èdè Lárúbáwá o. Ìdí nìyí tí ẹ fi lè gbọ́ èdè Ìgbò nínú Ifá o. Ẹ lè gbọ́ èdè Haúsá nínú Ifá. Ifá ni òrìṣà tí Olódùmarè rán sí wa nílẹ̀ Yorùbá. Afá ni ó rán sí wọn nílẹ̀ Ìgbò. Èdè Ìgbò ni wọ́n fi máa ṣàtúpalẹ̀ Afá. Èdè Yorùbá ni a fi ń ṣe àtúpalẹ̀ Ifá. Gbogbo àwọn ibi tí Ifá wà tó jẹ́ pé orúkọ mi ló ń pè, èdè wọn, àṣà wọn l'Olódùmarè fi sọ̀ kalẹ̀ síbẹ̀. Kátàlágà káfí hání, káfàlàgà yìgì bàǹbà àṣẹyọ kó bá wọn gbọ́ màlẹ́ àṣà àwòrúkọ jóbijóbi. Ẹ̀yin bàbá mi, kò sí Ifá tí ń jẹ́ báwọn o. Àgbélẹ̀rọ látọ̀dọ̀ àwọn Mùsùlùmí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Ifá tó dífá fún Jímọ̀, àgbélẹ̀rọ látọ̀dọ̀ àwọn Mùsùlùmí ni. Èyí ni àpẹẹrẹ tí wọ́n fẹ́ fi lélẹ̀ láti jẹ́ kí a mọ̀ pé Mùsùlùmí wà nínú Ifá, torí náà káwọn èèyàn máa ṣe babaláwo kó sì tún máa ṣe Mùsùlùmí. Ẹ sì kúkú mọ̀ pé Yorùbá jẹ́ ẹ̀yà tó ní ìfaradà tó sì gba àlejò púpọ̀. Ìdí nìyẹn tí ẹ fi máa rí wípé nínú ilé kan ẹlẹ́sìn mẹ̀sìn wà ńbẹ̀. Ẹ rí pásítọ̀ nídìílé kan, ẹ rí àfáà ńbẹ̀, ẹ rí babaláwo ńbẹ̀. Tó bá di àsìkò tí wọ́n ń ṣe ìpàdé, gbogbo wọn ló máa wà ńbẹ̀ tó máa bára wọn jẹ, tó máa bára wọn mu. Ẹ̀yà Yorùbá nìyẹn fún yín. Ṣùgbọ́n ẹsẹ̀ Ifá kankan ò sọ̀rọ̀ nípa Mùsùlùmí o. Torí pé ẹsẹ̀ Ifá ti wà tipẹ́tipẹ́ kẹ́sìn Mùsùlùmí tó dé. Gbogbo Yorùbá tẹ́ ẹ bá gbọ́ nínú Ifá, ìjìnlẹ̀ Yorùbá ni. Ẹ wí fún àwọn Ìgbò, àwọn babaláwo tó jẹ́ ẹ̀yà Ìgbò tí wọ́n bá kí Afá wọn, èdè wọn ló máa fi ṣe. Àwọn tó wà ní China tó bá máa kẹ̀sìn ìbílẹ̀ títí wọn, èdè wọn ni. Olódùmarè dá òjíṣẹ́ fún wa pẹ̀lú èdè wa ni. Ọ̀rúnmìlà àti àwọn òrìṣà ló dá fún wa nílẹ̀ Yorùbá pẹ̀lú èdè wa. Tẹ́ ẹ bá délẹ̀ Tápà náà, ìgbàyan kúlúyan dífáfólú Tápà ọmọ amódòdó ṣègbàmì ẹṣin lójú oorun, torí pé Tápà jẹ́ ó súnmọ́ ìran Yorùbá púpọ̀ la ṣe bá ń bẹ, tàbí ká tẹ̀ sọ pé ìran Yorùbá ni wọ́n.
ṣùgbọ́n àwọn ìran tí wọn kì í ṣe Yorùbá ẹ lè bá wọn pàdé inú Ifá o. Gbogbo ohun tó wà nílé ayé ni Ifá sọ̀rọ̀ nípa rẹ̀. Ó pòwe fẹ́ni tó bá mọ̀ ń tú. Ṣùgbọ́n kì í ṣe bí èdè Lárúbáwá, kì í ṣe bí ànábì. Tẹ́ ẹ bá gbọ́ Ifá tó bá ní í ṣe pẹ̀lú ànábì, àgbélẹ̀rọ ni. Tẹ́ ẹ bá kí Ifá tó bá dífá fún Jímọ̀, àgbélẹ̀rọ ni. Tẹ́ ẹ bá kí Ifá tó bá dífá fún Jésù, àgbélẹ̀rọ ni o. Ìkónilẹ́rù àti ìjàmbá tí àwọn Mùsùlùmí ìgbàanì tí wọ́n ṣe fún Ifá ni. Tẹ́ ẹ bá fi òtúrá méjì bí ọmọ, ẹ má ra àgé fún. Ẹ wo àwòrán yìí. Babaláwo yìí tẹfá fún àwọn kan. Òtúrá méjì bí ọ̀kan nínú wọn. Ó sì ra àgé, ó ra tẹ̀síbíù. Ó wé láwàní fún pé kó lọ máa ṣe Mùsùlùmí. Ẹ̀rí pa à ń jèkúrú kó tán nínú àwọ̀, à ń jèkúrú ọ̀rọ̀ kó tán nínú àwọ̀ ẹni, wọ́n ń gbọ́nwọ́ rẹ̀ sínú àwọ̀. Àwọn ọmọ tí a ti torí rẹ̀ ń dá ilé Ifá kalẹ̀ kí wọ́n lè wá máa jọ́sìn fún Ifá. Òun lẹ̀yìn tún lé padà sínú ẹ̀sìn míì. Àwọn bàbá wa míì wà tó jẹ́ pé wọ́n ti ṣe àṣìṣe yìí. Kò gbà mí lẹ́nu láti sọ pé àṣìṣe ni, ṣùgbọ́n a gbọ́dọ̀ pè lórúkọ ọkà kó yẹ́dìyẹ. Tí wọ́n ti fi òtúrá méjì bí fún ìgbà pípẹ́ tí tẹ̀síbíù ń bẹ lórí Ifá wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkónilẹ́rú látìgbà tí àwọn Mùsùlùmí ti rápálá wọnú ìran Yorùbá ni wọ́n ti ṣe ìjàmbá yìí o. Torí náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe lórí ìjàmbá yìí. Nítorí pé ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì kí kálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ dání. Abala kejì ètò mi lónìí ni ohun tí ojú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ń rí ní nílé ẹ̀kọ́. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ alágbàtọ́. Ẹ gbìyànjú ẹ mójútó àwọn ọmọ yín dáadáa. Ẹ̀yin tẹ́ fọmọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì. Gbogbo ìgbà tí wọ́n bá pe PTA meeting ní kẹ́ máa lọ o. Ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe ni mò ń bá wí. Nítorí ìgbésí ayé tí ọmọ oníṣẹ̀ṣe ń gbé nílé ẹ̀kọ́ ó yàtọ̀ sí àwọn ọmọ ẹlẹ́sìn mìíràn. À ń fojú winá ìkórìíra. À ń fojú winá ìyapa. À ń fojú winá ìmọ̀sílára. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí. Èyí ni ìmọ̀sílára kí akẹ́kọ̀ọ́ máa fèlì, akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ oníṣẹ̀ṣe kó máa fèlì nílé ẹ̀kọ́ láì mọ ohun tó ń fèlì rẹ̀. Ebi ó kúkú kàwé ó dẹ̀ dáhùn béèrè bó ṣe yẹ. Ṣùgbọ́n nítorí pé olùkọ́ ti rò pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni kò gbọdọ̀ kúrò ní kíláàsì yìí. Yàtọ̀ sí èyí, yàtọ̀ sí gbogbo àwọn ìkórìíra àti tí mo dárúkọ yìí. Tí àwọn ọmọ yín bá délé ilé ẹ̀kọ́ lówùúrọ̀, orin Krìstẹ́nì wọ́n gbọdọ̀ kọ́ dandan ni. Orin Mùsùlùmí náà wọ́n á kọ́ dandan ni. Ìgbésí ayé yìí làwọn ọmọ yín gbé nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tí wọ́n fi parí secondary school wọn. Wọ́n gbọdọ̀ kọrin Jésù láàárọ̀ kí wọ́n kọrin yin ànábì lọ́jọ́ ẹtì. Wọ́n gbọdọ̀ lọ fellowship tàbí kí wọ́n lọ sí Jumat. Wọ́n gbọdọ̀ ṣe IRK tàbí kí wọ́n ṣe CRK. Ẹ̀yin òbí tẹ́ ẹ jó níṣẹ̀ṣe. Kì í ṣe ìjà oyè ni ká máa jà kákàkiri. Kì í ṣe olórí ni ká máa dù. Èmi fẹ́ jolórí, ìwọ fẹ́ jolórí. Èmi fẹ́ joyè, ìwọ fẹ́ joyè. Ohun tó yẹ ká gbọ́ pọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Àní kì í ṣe ilé ìtura nìkan ni ká máa kọ́ káàkiri. Ẹ jẹ́ ká kọ́ ilé ẹ̀kọ́, ká kọ́ ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ká kọ́ school, ká sì tún kọ́ radio stations. Kó pọ̀ yanturu. Táwọn ọmọ yín bá tún parí yunifásítì, tí wọ́n bá lọ serve ní káàmpù. Oṣù kan tí wọ́n bá lò ní káàmpù yìí, wọ́n gbọdọ̀ kọrin yin Jésù tàbí kọ́ kọrin yin ànábì. A dẹ̀ wà lórílẹ̀-èdè tí wọ́n sọ pé ẹ̀sìn mẹ́ta ni àwọn fàyè gbà. Ẹ̀sìn mẹ́ta yẹn àfẹnujẹ́ lásán ni o. Kò wọnú ìwé òfin. Tó bá tilẹ̀ wọnú ìwé òfin gan wọn ò mú lò. Torí pé kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí ò ṣe? Kí ni àwọn ẹlẹ́sìn mìíràn fi ṣe orí tẹ́lẹ́sìn ìbílẹ̀ ò fi ṣe? Kí ni ẹlẹ́sìn míì lè ṣe tẹ́lẹ́sìn ìbílẹ̀ ò lè ṣe? Ǹjẹ́ àwọn náà lè gbà ká máa ṣe ríwó yà lórí assembly?
irú eléyìí tí mo dánwò nígbà tí mo wà nílé ẹ̀kọ́ secondary tó fẹ́ lé mi kúrò nílé ìwé. Ṣá lè ṣeríwo yà káwa náà kọrin fún Ifá lórí assembly? Àwa lè kọrin Ṣàngó l'assembly bí? Ǹjẹ́ ó ṣeé ṣe? African Traditional Religion ATR, ǹjẹ́ a lè ṣe nílé ẹ̀kọ́ wa? Tá bá tiẹ̀ tún ṣe nílé ẹ̀kọ́, ṣé wọ́n lè ṣe kàn pa fún àwọn ẹlẹ́sìn míì náà pé àwọn náà gbọ́dọ̀ ṣe ATR? Iṣẹ́ pọ̀ nínú ìṣẹ̀ṣe tá máa ṣe. Ìdí nìyí tí mo fi ń ran ẹ̀yin bàbá mi dáadáa tẹ́ ẹ kọ́ wa nífá ní ìpínlẹ̀ Ògùn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Oǹdó, ní ìpínlẹ̀ Èkìtì àti káàkiri ilẹ̀ Yorùbá. Òtúá méjì kì í ṣe Ifá àmàlé o. Òtúá méjì kì í ṣe Ifá Mùsùlùmí. Ọ̀wọ́nrín-ṣogbè kì í ṣe Ifá Kìrìsìtẹ́nì. Ẹ yé tẹfá fún èèyàn mọ́ kẹ́ ní kó lọ máa kírun. Ẹ yé tẹfá fún èèyàn mọ́ kẹ́ ní kó máa lọ ṣọ́ọ̀ṣì. Gbogbo àwọn ẹ̀sìn pọ̀ nílẹ̀ Yorùbá gidi. Wọ́n lè tẹfá fún èèyàn kan ní kó lọ dóṣù Ṣàngó. Wọ́n lè tẹfá fún èèyàn wọn ní kó lọ rèé ṣe ajé àbí kó lọ rèé fìdí ẹgbẹ́ lélẹ̀. Ìran Yorùbá ó ti mọ́ wa lára láti máa gba oríṣiríṣi ẹ̀sìn láàyè. Bẹ́sìn Ifá ṣe wà lẹ̀sìn Ṣàngó wà ní gbogbo ẹ̀sìn àwọn òrìṣà yìí wà. Adẹ̀jọ́ ń gbé inú ẹbí kan náà torí pé ẹ̀sìn bàbá ò gbọ́mọlà. Babaláwo lè bímọ kọ́ ní ọmọ rẹ̀ gbọ́dọ̀ jó ní Ṣàngó, kò sì ní kọ̀ sí Ifá lẹ́nu. Àtòníṣàngó àti gbogbo oníṣẹ̀ṣe àjọ ń jẹun nínú àwo kan náà ni. Kí ló wá dé téyìí ò tó wa? Àfi ká máa ranjú nínú ẹ̀, ká máa ranjú mọ́ ẹ̀sìn mìíràn tí kì í ṣe tiwa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú Ifá ní spirituality, ẹ kú tanra yín jẹ o. Èèyàn tanra rẹ̀ bí ìyá àbèjì tọ́ ní táyé ń kọ́ tọ́ ní ó lọ raṣọ ní gbági. Ọgbọ́n àti máa ṣe rúbọ ṣètùtù ní abẹ́ kọ̀rọ̀kọ́ndú kẹ́sì tún máa gba ibi ẹ̀sìn mìíràn lọ. Òun lẹ ṣe mọ̀ọ́mọ̀ sọ pé ẹ̀sìn ìṣẹ̀ṣe spirituality ni. Tá a bá mú ṣẹ̀ṣe lẹ́sìn kò lè lọ́bi kankan. Àwọn baba ńlá baba wa mú lẹ́sìn láyìí ṣe bá títí di òní. Torí náà ẹ̀yin alágbàtọ́ ẹ jọ̀ọ́ ẹ mójútó àwọn ọmọ yín dáadáa. Ẹ kọ́ wọn lẹ́ẹ̀kọ́ ẹ̀sìn nílé dáadáa. Ẹ kọ́ wọn lẹ́ẹ̀kọ́ ìṣẹ̀ṣe. Torí pé tí wọ́n bá lọ léèwé dandan ni kí wọ́n kọ́ nípa ẹ̀sìn tó kù. Ọ̀pọ̀lọpọ̀ ti pàdánù ọmọ nípa pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn àjòjì, wọn ò mọ̀ nípa ti ara wọn. Nígbà táwọn òbí tó bí wọn gan ò tiẹ̀ mọ̀ tán Ọ̀rúnmìlà, wọn ò mọ̀ ìtàn Ṣàngó, wọn ò mọ̀ tán Ọya. Báwo ló ṣe wá fẹ́ kọ́ ọmọ? Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ tètè gbálé Ifá lọ, ojoojúmọ́ ni wọ́n ń ṣàlàyé àwọn ìtàn òrìṣà níbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní ẹ̀kọ́ yìí, ẹ mú ọmọ yín dání, ẹ mú ẹbí dání, ẹ máa lọ sílé ìjùbà ní gbogbo ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ àìkú. Ilé ìjọsìn Ifá níbi tí a ti ń jọ́sìn fún Olódùmarè pẹ̀lú èdè abínibí wa, níbi tí a ti ń tọrọ lọ́wọ́ Olódùmarè nípasẹ̀ àwọn òrìṣà wa, níbi tó ti ń kọrin Ṣàngó, níbi tó ti ń kọrin gbé oríyìn fún àwọn òrìṣà. Tẹ́ ẹ bá mú àwọn ọmọ yín lọ síbẹ̀, kò sí orin tó lè kọ nílé ìwé, kò sí orin ẹlẹ́sìn míì tó lè kọ nílé ìwé tó lè ṣe wọ́n ní kàyéfì torí pé àwọn náà ní orin titi wọn. Kò sí ìtàn Jésù àbí ìtàn ànábì tó lè pa fún wọn tó lè jọ wọ́n lójú. Jésù ò bá sọ wáìnì domi. Tó bá ti ní ẹ̀kọ́ nípa Ifá, àwọn náà máa mọ̀ pé Ọ̀rúnmìlà ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tí Fátósìn Akéwì kí Fákàndodo fi ń mẹ́nu bà kókó méjì yìí o. Òtúá méjì kì í ṣe Ifá àmàlé. Ifá ò sọ̀rọ̀ nípa Mùsùlùmí. Ifá ò sọ̀rọ̀ nípa Jésù. Kókó kejì, àwọn ọmọ yín ohun tó ń dojúkọ nílé ẹ̀kọ́, ẹ mójútó wọn, ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí omi ẹ̀sìn míì má bàa gbé àwọn ọmọ yín lọ. Tó Gàmbàrí jẹ díẹ̀ lóbì kéyìn ó tó pọ́n. Ṣókí báyìí náà lọ́bẹ̀ ọlọ́mọge. Fátósìn Táíwò ọmọ bíbí inú Awóṣọlá. Akéwì kí Fákàndodo ẹ̀bọra ọmọ tí ń gbórí afẹ́fẹ́ tako àṣebí ẹbí tí ọ̀rọ̀ wọn ò jáfàyà lulẹ̀ gbé. Ẹ̀jẹ̀ àtẹ̀mí Ọ̀rúnmìlà tí ò ṣe fìjà lọ, ìpadàbọ̀ Àgbọnnìrègúnrè tí ò ṣe dìgbòlù. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ má gbàgbé àti share, ẹ má gbàgbé àti comment. Ẹ bá wa pín ká kó kárí ilé kó kárí oko.